Ìlú yìí ni à ń pè ní ìlú dùn. Tèwe tàgbà ló nífẹ̀ẹ́ ara wọn dáadáa. Ewé àti egbò ni wọ́n fi ń ṣe ìwòsàn ara wọn. Ṣùgbọ́n kò pẹ́ kò jìnnà arákùnrin kan wá sí ìlú yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Ijaye ọmọ olókun ẹ̀sìn aka Dr. Ijaye. My name is Ijaye ọmọ olókun ẹ̀sìn aka Dr. Ijaye. One in town. Dr. Ijaye. How are you doing? Fine. Dr. Ijaye. Our doctor. This is the machine that is going to give me the full result of what I've been diagnosing since now. Yes. This machine will check all my body and it will give me good results. Hope I will not follow. No. Hope I will not fall. No. And it will not shock me. No. Come down. Madam. Sir? Pẹ̀lú gbogbo àyẹ̀wò tí mo ṣe fún yín, result jẹ́ kí n mọ̀ pé we are workaholic. No, sir. You know I'm a widow. If I did not work, there's no food for me. Who will feed me if I don't feed myself? I'll just ask you. Now, I'm going to play with your job. How much is it going to cost me? Out of the gig I'm going to do, I'm going to take 2 in the morning, 1 at night. The other one you're going to take 1 in the morning, 2 at night. When you do what you do, according to the direction. So,
10,000 naira. I don't know what's mad. Madam, your health is more important than the money. My health is the important thing. But can you take 7,000 from me? Ìgbà méje péré. Okay. I'll be waiting. Thank you, doctor. This ain't you. Adewale, I've been looking for you for the past 3 days now. 3 days ago. Yes. Why are you looking for me? Well, a friend of mine wants to do a name ceremony. Okay. In the next coming Saturday. This weekend? Yes. Okay. And I want to make him happy. And I want to do something that he will really appreciate very well. Because I know he loves bushmeat. Bushmeat. I'm scared before when you said you were looking for me. But nígbà tí mo ti gbọ́ pé bushmeat. Iṣẹ́ tí mò ń ṣe no. Iṣẹ́ wo lẹ tún máa gbé fún mi bí ẹ bá ṣe pé ká ti pa ẹran. Hey, but what kind of bushmeat do you really mean? I'm thinking about grass, cutter, or antelope. Even if you can get us lion, we don't mind. Tiger ni. Ṣáwọn ọdẹ kéékèèké ní mọ̀ kojú lion ni. About the bushmeat, I'm going to provide it for you. But ẹ̀gbọ́n yóò ná yín lówó. How much? Olólùfẹ́ náà wá. Since you said money is on ground, don't worry. Before weekend, I will get back to you. Are you sure? No problem. Promise. I got you. You are welcome. Obìnrin tó lọ jẹ́ àbò sí bọ́kọ̀ rẹ̀. Ajayi Ògìdìolú oníkànga àjíkan ògbómi òṣèlú wẹ́dà. How are you? I'm fine, ma. I can see that you are fine. In fact, your face is looking cake. Ajayi. Now that I have done with your education, what is your plan? Mommy, that is why I'm here. What happened? I want to become a medical doctor. Oh, wow. That's nice. I love it. The only issue I'm having is when I explained to my parents, it was only my mom that supported it. Chief, my brother. Chief did not support it. I don't know. God. Only pé iṣẹ́ táwọn ṣe làwọn fẹ́ kí n ṣe. Why? Is it possible? Must you done the same thing? Chief ní pé àwọn fẹ́ kí n máa tako sí, kí n máa tako sí. I know you are the only one that can talk to him as a sister that is going to hear. Ẹ jọ̀ọ́ ẹ bá mi bá Chief sọ̀rọ̀, mi ìfẹ́ tán tako sí o. Because tó bá ti jẹ́ kí n ṣe nǹkan tó wù mí, I will not be happy with it. Oh my God. Why my brother always do like this? Must he do the same thing? Níbi tí tójú láde yìí. Mommy, that is why I'm here. I know you are the only one that can talk to him. I want you to talk to him. I don't want to be doing that job that he's saying. I don't know if I'm takosi me, le takosi. Tell him, let him allow me to do whatever I want. Ajayi, calm down. As you said, I'll talk to him. And I believe he's going to consider it. Why now? Ṣé dandan ni iṣẹ́ tí bàbá bá ṣe náà ni kọ́mọ náà ṣe? Ayé ti kúrò ní gbogbo nǹkan tí bọ̀dá mi sọ yìí now. And I will talk to him. I need to go to him. But I can't go now. As you can see, I'm going out. You understand? But, má worry. Mommy, mi ò kàn pọ̀ sí o. Mi ò ta pọ̀ sí o. Talk to Chief o. Ige, seriously, what you did yesterday, it's really paying me. Ó dùn mí gan now. I waited here for like 5 hours. Ìwọ dẹ̀ ló ní kí n dúró díẹ̀ síbí báyìí. I'm so sorry about what happened yesterday. Torí ó ní ọmọ kan tí mo ti ń lé ti pẹ́. Mo ti ń lé ti pẹ́. Mo ń ṣe ọ̀rọ̀, mo ń ṣeré o. Àwọn lọ́wọ́ mi wá bà. Mo yẹ káwọ́ kọ́ náà báyìí bó. Ọ̀rẹ́ alẹ́ òun náà mo tún ti bàbá. Sàn fi ṣe ọ́ ni, ìwọ kan wá máa lé kan lónìí lé kan lọ́la. Ta ló ní gùn wá ta lílé yìí? Kì í tán.
Má parẹ́ dànù. Ìjẹ̀ṣà yìí ìṣá òkú mọ́ wọn ara ẹ̀ rárá. Ìlànà náà wọ̀ ní orí ẹ̀. Ọ̀kadì sọ́gbùrù Ìjẹ̀ṣà ọ̀rọ̀ èwo ń bẹ. about the love of a thing. Ìgbóná ọmọ kan sọ mí di kọ́kúrò sí ní sálángà rẹ̀ kí kan máa. Sórí ń bá ti rí ọbẹ̀ àtìgbà ń bá rí ọ àtìgbà ń bá rí ọ bá kàn tẹ̀ tí mo nú ẹ bẹ́ẹ̀ pé kì í tán bẹ́ẹ̀ ní ìyá kan máa lágbo ní gbàs. Ó ṣe sórí gbogbo nǹkan tó sọ. Mo ti sọ bẹ́ẹ̀ pé kò jẹ́ kí n ronú sí i. Ìjẹ̀ṣà let me think about it. I will get back to you. Maybe kò mọ̀ ronú sí tó mọ̀ pé is the seat that dey for ground another èsìkéṣì wì wo ìwé tó bá pẹ́ lẹ́nu èsìkéṣì á wà balẹ̀ lórí jáde nífẹ̀ẹ́ kí tẹ́ mi èsì mi nìkan ló mọ̀ nǹkan tó dáa ìyẹn bó èsì àdúgbò náà dẹrùn wọ́n dẹ̀ wò pé bóyá torí pé mo máa ń wọṣọ kan bí yúnífọ̀mù ẹ̀mú ni aṣọ pọ̀ lémi dáńtúbù mo dẹ̀ ṣe wá rẹ̀ mi fowó bá tóbìnrin jẹ́ ni mo lè máa wọṣọ kan ṣùgbọ́n ìyàwó mi á máa jáde bó ṣe gbọ́ kó bá fẹ́ mi wàá mọ séǹtì kò lè mọ̀ pé méèṣe máàtòǹdì mo tún máa àpò olè shop my money èmi ti gbà dáadáa náà ṣùgbọ́n shop my money. Ìjẹ̀ṣà gbà èmi mo kó fún ọ torí séǹjì kí n fi ṣe náà ṣe séǹjì sí wàhálà ọ̀ṣẹ́ fi séǹjì irun rẹ fi ṣe irun mi ṣé mo lè fọwọ́ kan ẹ mo ti sanwó mi. Má rọrùn tí bó tó fún mi sì ti bá ti fi ṣe máa gbé wá wà á fọwọ́. ẹ mọ jẹ́ kẹ́ lómi fọwọ́ kan. ẹ lẹ ẹ jìtọ́. báwo ni kìtọ́. ọmọ kì í ṣe. wà lára rẹ. ó yà rẹ. kí ló ń ṣe ìwàlá ilé ẹ kí ló ń ṣe ìlọ́wọ́ yìí. Ìjẹ̀ṣà kí ló ṣẹlẹ̀. Ìjẹ̀ṣà o mọ̀ wọn ara ẹ̀ rárá. yes now. So you don't know your level at all. kí ni level mi kí ló gbé mi débẹ̀ o. dákun ṣé irú kìtà yẹn tó wà nù level ẹ̀ ó ti lò. ṣé mo wá kiri máa yé. ó gbọ́n sí nítorí pé orí obìnrin sì ó gbọ̀n ó fi ọrọ̀ ajé ẹ lẹ̀ ẹ́ àwa tá a máa fún ẹ lówó mo ti ẹ̀ tẹ̀ láti tiẹ̀ ó sábọ̀ bóbi ẹ̀ lẹ̀. dákun láyé èyí ló gbọ́n náà rò pọ̀ lọ́kọ̀ báyìí ìtọ́jú aláǹgbò ẹ̀ lẹ́tì ẹ lónìí o tí wọ́n ti wá ń sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ là ń gbà tó jẹ́ pọ́n lè tàkì ṣé irú tiẹ̀ wá ní. o tó ń tẹ̀wọ́n lásán bòbí tó lúrú kìtọ́ bó ṣe wà wọn irú àwa báyìí irú àwọn ọlọ́lá báyìí. torí kí wọ́n máa parọ́ tán o lórí owó kí ní sọ̀gbọ́n máa tó pawọ́ ẹ̀mú kìtọ́ tó fẹ́ kó fún. kí wọ́n lè mọ̀ pé inú mi dùn pé ọ̀rọ̀ tútù ni kìtọ́ bá mi sọ èrò yẹ mú kí yẹ kí mímu ní ọ̀sán rẹ̀ láì. kó lè mọ̀ pé inú mi dùn sí gbogbo. ọjọ́ wa gbowó ẹ wá gbowó ẹ. kábà sọ wẹ̀ mọ́ gbogbo tó ń ta ẹ̀ gan-an ṣé ó ra aṣọ tí kìtọ́ wọ̀. ìfẹ́ ló ti ní. I don't know why this thing is so strong. Abike. What are you doing? Ní ìwọ tí mo fi sórí sick bed tí mo ń ṣe wàhálà nítorí tiẹ̀ tí mo lọ jágbo pé kò ṣe àgbo kó mú kó tó bàdànù tó tún ti wà láàyè. Everything is okay. Are you sure? You don't hear that man. Which man? Is Ijaye? Ijaye? I went to Ijaye place. Ijaye. He gave me the results. He showed me the medicine. And he gave it to me. Instantly, my body did okay. Ijaye, good doctor. Ijaye. A good doctor. Hope the bill is not too much. No, don't come and treat me. See me. See me. I don't cause so many sick this morning. Who are you? Igi tí mo ti gé ó ti pọ̀ orí gbogbo lẹ̀ mo ti kó sẹ́yìn náà. There's no problem again. I'm strong. I don't want any leave again. I don't want any leave. No. You have to use it. You have to use this. This is agbo. When you cook it, you drink it. What about that? I'm strong. I know. Oh, you are a customer. Don't leave me. Don't worry. I will try, but I'm not afraid to see you. One day I will try. Let's go inside. God, this. Your body. Ìjẹ̀ṣà kí ló dé báyìí kí ló ṣẹlẹ̀ kí ló tún wá ṣẹlẹ̀ wá ń sìn.
mi bá ti jà wá kí ló ṣẹlẹ̀ your face carry pankẹ́rẹ́ for àdúgbò ẹ̀kọ́ rẹ lọ́wọ́ ṣọ́ọ̀bù mi mo wà bí mo ti gbọ́ kí èèyàn ti sọ pé ẹ̀gbọ́n kì í tán síkì ló wà lọ hospital mọ́ pé àjọ ayọ̀ká síkì kẹ̀ kí ló ṣẹlẹ̀ mo ti wá wò pé sítámù kó wa mo ṣe mọ lẹ́fù rẹ mo mọ̀ pé ìṣe pé wọn náà ti bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni àbí pé kí ni mo ṣe wá ká gbogbo owó kí mo ti pa ní ṣọ́ọ̀bù náà mo ṣe wá kí n kó fún ọ wá fẹ́ ro oògùn wá fẹ́ ṣe kan kó kàn sí mánéjì rẹ̀ náà kó wọ́n sọ pé ó kéré o kò kàn kó wá ní ìdìbò ló ti wá. Owó kí mo pa ní gbáà. Ìjẹsà ó yà mí lẹ́nu gan-an. Àwọn ìjà àyà ń gbogbo ara. Kò bá lè ṣe tèmi tán máa yà ń gbogbo ara. Èyí sẹ́nu nìkan máa yà. I will draw your mouth, draw your eyes, draw your whole body. Èmi nìkan tán yé ará àdúgbò kì í tọ́ yìí. Sórí mo ṣe jì wọ́n mi nì. Wọ́n dàbí gbàgẹ́lẹ̀ sí sọ. Tó wá níyè kó ṣe jù tán. Òórùn rè tó bá ti padà sí ṣọ́ọ̀bù gbogbo ọjà kó bá tà lónìí bẹ́ẹ̀ ọ̀dọ̀ rẹ mo ń kó bọ̀ wá torí kí mẹ́fà wá tà ẹ̀ máa tá gbogbo kèrègbè ẹ̀ fún wa kó wá fún ọ. ṣùgbọ́n kó tó bá tà ń sìn òun ló ń mú ọjà wálé fún ẹ. ọpọlọ mi dẹ̀ sáré ṣùgbọ́n. Ìjẹsà Ìjẹsà. Dr. Ijaye. How are you doing? I'm very fine. Thank you for your efforts on my sister. I really, really appreciate you. I know God will bless you and bless your work. Thank you so much, sir. A kì í dúpẹ́ ṣe ti ẹ̀ Ọlọ́run ọba tó ní ọpẹ́ lọ́dọ̀ òun ká máa fọpẹ́ fún. Now your sister she's getting better and I'm going to discharge her today. Oh, Kito, in case we don't know, the treatment I gave your sister, I did it voluntarily. Voluntarily. So, you don't want to collect this money from me? Hey, thank you so much. Thank you so much. Ẹ ṣé mo mọ lórí o. Ẹ ṣé gan-an nígbà. Ẹ ṣé. Ẹ ṣé o, Ọlọ́run máa bùkún iṣẹ́ yín o. Ẹ ṣé gan-an mọ lórí o. Let's go and check her. Oh, thank you so much. Thank you for doing that. I really appreciate it. In fact, you really surprised me. They used to say, they know they thank person body àbí wà náà ṣe sọ àìdúpẹ́ ara ẹni mo fẹ́ sọ. Ó ti rí kankan o. Part 1 mo sì mí lọ bí season film lómi wò. Sorry, if you talk to your sister and your sister is ready to say tèmi. Èsùn kò fẹ́ ní ayé kí mẹ́ni ṣe fún ọ. Ògùn rè may make him out to lábẹ́rẹ́ mi ask about me. Mo ya wèrè lẹ́dà kó bá ti di bí owó pipeline ni kó bá ti jẹ́ pé ẹni kí mo nífẹ̀ẹ́ sí ni ìwọ kan bá mi bá sọ̀rọ̀ kémi àtàbúrò ẹ̀ka tèmọ́tò wà conjugated pọ̀ ló bá tán ìwọ náà bá bọ́ sínú ayé méjì ṣe nǹkan kan kí ló wá ń dúpẹ́ fún. Ìjẹ̀ṣà mo ti sọ fún ẹ kó má wọrí ṣe bábúrò mi ni sórí tí ò bá tẹ̀ fẹ́ gbà tẹ́lẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tó ṣe tó dá lára yẹn ó gbọ́dọ̀ gbà in fact you are my in-law. irọ́ sórí òwò àmọ́ ìyá rẹ ni you don't know your value àdébí you know your value ni ó kàn yẹ kó jókòó sínú ilé rẹ kó kàn pé mi pé Ìjẹ̀ṣà o máa bọ̀ nílé bẹ́ẹ̀ mo fẹ́ rí máa sáwá ni òròlà náà àná is jùjú àbí àná is ọ̀rẹ́kù òròlà náà. ṣe ara ti ya kókó kó rárá rọta ni. àbí face my mama. àbá ó yẹ kó mọ̀ pé mi kì í ṣe àwọn kọ̀ọ̀kan. òun náà máa kí ọ ibà. má ṣe ìyọdún jẹ́ máa lọ. ẹ sì wá. ajá wa. ẹ bá mi kí olólùfẹ́ mi Tóbi. Ìjẹ̀ṣà ẹlẹ́mú yéé. Ó ṣẹlẹ̀ láǹgbé give it to me. Ó mọ ẹgbẹ́ mi. Indọ́sì ẹgbẹ́ mi kọ́nu. Irọ́ ìyẹn ò rẹ́rẹ́ kó ikán wá mu kinní lánàá kí gbogbo oníkóra níjọ kí n dàbí ìwé kinní.
none of you pay my money. Iwájú tó ń kó wá dé pé wọ́n pè ya Síkírù kan wọ́n máa gbé yín kúrò ń bẹ òtún wá dé o ṣe là ojú rẹ̀ bíi ti nọ́mbà 11 wá kí n túbọ̀ bọ̀ gbégbé mú ni wo èsè irú kọ́sọ́mà bíi ti jẹ̀ mú wà o. ṣé ìkan tó sọ fún mi nísìnyí pé you are not going to give me per wine. I no dey do àwìn lórí títí ẹ. màá jọ lójú because of you màá wá kọ́ sí ara ògiri bẹ́ẹ̀ pé no credit today come tomorrow. Yes sir. lórí títí ẹ. lórí tèmi. ó mọ̀ torí múdù tí mo wà tẹ́lẹ̀ happy mood mi níbẹ̀ ní lámúlẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ o ti ba mood mi jẹ́ alele wa máa lọ. Ìjẹ̀ṣà kí máa lọ. kúrò ń sọ́ọ̀bù èsè irú kọ́sọ́mà bíi títí ẹ̀ mú mi wá. máa lọ. tí bá ń gbàdúrà kọ́sọ́mà èsè bíi irú rẹ̀ kàwọ́ rajà sórí bó ṣe rí nọ́mbà 11. wákàn wá mood tí mo dẹ̀ wá dé ọpọlọ ọmọ nìlú wà lórí. Calm down. Pedro, I'm listening. Now one of my... Wait! You say waiting? No problem. We go continue. Okay. Now my friend Ogundari directed me to this place because as he sue me so, I be ogbonge hunter, olode gidi ni mi. But these days, I know they see animal kill o. Nígbà tí mo wá ń complain fáwọn èèyàn ní àwọn ọ̀rẹ́ mi kan wá sọ fún mi pé definitely there is something behind it. So he now directs me to this place that you are going to help me. Please, I need your assistance. I need a change of situation. No problem. I need to direct you to by. Oh my God, I be number one for this community. Mo gbóná gan. Mo ṣìkìní, mo gbóná gan. Mo yìrùkù lálá. Mo máa help ẹ. Ndọ́jọ́wọ́ mi. Àmọ́ kan gbọ́ pé. Ndọ́jọ́wọ́ mi. Don't have any problem. Calm down. Kò fẹ̀rẹ̀ àbúrúkú ẹ kò fi báyìí. Ètò tó máa ṣe tọ́rọ èéfì máa ń láyọ̀ kó fi máa ń lóyún. Màá lọ wá. Ṣèbí Yorùbá nìyẹn. Màá lọ wá ẹdìyẹ tẹ́yìn ẹ̀ tó gbàgbá. Ẹdìyẹ tẹ́yìn ẹ̀ gbàgbá. Sorry, I'm confused o. Ẹdìyẹ tẹ́yìn ẹ̀ gbàgbá. Ìjọ́ tí mo ti mọ̀ ń gbọ́ táwọn babaláwo gidi bá fẹ́ sọ pé kéèyàn lọ wá màálù tẹ́yìn ẹ̀ gbàgbá. Èmi ò gbẹ́dìyẹ tẹ́yìn ẹ̀ gbàgbá rí o. Ìbá ti dúbẹ̀, ọmọ àtà fún un. Ọmọdé ò mọ ogun, ò ń pèlè ogun. Ọmọdé ò ṣe kí ni? Ọmọdé ò pèlè ogun, ò ń pèlè ogun. Ó pè ugu kọ́ mo sọ. Kí ni ọ̀rọ̀ ẹ má ba Yorùbá jẹ́ fáwọn ta ni? Èwo lọmọdé ò mọ ogun ó pèlú ugu. Ugu kọ́ ọmọdé ò mọ ogun ó pèlú ogun. Same thing ló sọ àti ugu àti lóògùn. Same thing lájọ ń sọ. Ó ti yé mi. Lẹ́yìn adìyẹ kọ́. Ìtì ìtọ́ ó síbẹ̀ o. After that, ìgbà lè wá 2 cow. White. Ìyẹn ló pè ní funfun báláú. 2 cow funfun báláú pẹ̀lú 2 palm oil. Méjì kẹ̀rẹ́ owó epo méjì. Máa gbìbọ̀. Máa lọ bẹ́ẹ̀ fíṣì tuntun ní agbèdè méjì ayé àti tòró. Bẹ́ẹ̀ ti ṣe wàyí náà tẹ́ bá máa lọ ságbèdè méjì ọ̀run àtàyè náà. Ṣòkòtò àti sígílẹ̀tì pẹ̀lú tápólì tẹ́ ìdàbọ̀ra náà lẹ́wọ̀ lọ. Ní nìkan kọ́ ni máa lọ àjọ máa dóbèrè ní ológun. Àjọ máa la gbèdè méjì ọ̀run ayé àtọ̀run. Àjọ máa lọ ní àtọwọ́ my assistant. Wọ́n á stay ní máa tẹ̀lé. Ọlọ́mọ jẹ́ kéèyàn sìnrìn láàárọ̀ ọjọ́ ayé rẹ̀. Kò mọ̀ ní dà fún Dáre. Irú babaláwo ẹ̀sìn wo ni Dáre júwe fún mi ìtòrí ọlọ́? Ẹ mọ bọ́jà rẹ̀ bá fọwọ́ gbá yàjà rẹ̀. Nígbà tí mo ti mọ babaláwo láyé mi tó bá sọ pé kéèyàn wá mọ̀ lù. Wọ́n lè sọ pé 3, 7. A mọ̀ pé wọ́n mọ̀ tán so. Èmi ò gbọ́ kó ní fábẹ́ẹ̀rẹ̀ màálù 2. Ẹ tún wá bẹ̀rẹ̀ màálù 2, garawa epo 2. Ẹ tún ta kúlẹ̀ yìí tẹ́ fẹ́ sè. What do you mean? I'm asking question, no mean. What do you mean? Nínú ilé mi ló ti wá ń pariwo mọ́ mi. Mi ni babaláwo jẹ kọ́jì kan. Ṣé o fi fọ́ọ̀mù ọ̀dì?
Lọ́dún kí ló ní olórí burúkú ìpínlẹ̀ kẹtẹ́ kíyàwó ẹ̀ kó sí nígbà tó ti pé kọ́rùn bí ẹ̀ka àti mọ̀ fún mi. Ó wá débi òpàdé kókó wọ̀ bí kókó bí wèrè wo ló fẹ́ jẹ ti débi ẹ̀ pa. Kókó wọ̀ bí. Torí tó bá tún pariwo kókó wọ̀ bí wèrè tí má fẹ́ wúlé ọwọ́ fọ́ ẹ lẹ́nu. Wo ọmọ sa eyín ẹlẹ́mọ̀ kó sí èrè. Má fi kó dáwọ́ bí mi lẹ́nu. Tí máa fi ṣìkìrì tí máa fi gbárùn mọ́ ẹnu ẹ gbogbo ẹnu ẹnu máa fi jọ dáadọ́. Bá lọ ẹnu mi lẹ́ẹ̀kọ́ ọgbà èyí nínú máa wọ̀ kéwèé ló kó dà pé ọdẹ kìlọ̀ bẹ́ẹ̀ ọdẹ kìlọ̀ bẹ́ẹ̀ tani wẹ́ẹ̀. Kí ló fẹ́ ṣe? Kí ló fẹ́ ṣe? Kí ló fẹ́ ṣe? Kí ló fẹ́ ṣe? Tó bá dá ọlọ́jú dúró síbi tó wà. Dúró síbi tó wà. O ti máa bá sọ ibi tí màá dúró sí nínú lẹ́ni. Ó àfọ ìdìbò ọ̀dọ̀. Ní àfọ ìdìbò. Kí ló fẹ́ ṣe? Kí ló fẹ́ ṣe? Mo fẹ́ dàbọ̀ bọ́ ni. Nítorí kí ni wẹ́ẹ̀tì? Kò sí wàhálà jákèjá bí tó bá bí ẹ̀dá. Ògbó fẹ́ mú jẹ. Ó fi mú jẹ. Ògùn fẹ́ mú jẹ. Ògùn fẹ́ mú jẹ. Wẹ́ẹ̀tì ń bọ̀ ni wẹ́ẹ̀tì. Ń bọ̀ wẹ́ẹ̀tì. Rúwà. Olóògùnkú. Kókó wo bí. Àwọn Ibo mọ̀ra ayé wa o. Kókó wo bí. Kí n tẹ pẹ̀lú kókó. Ukú ọ̀bí kan. Sister mi, it seems like I'm having a little feelings for Ijaye. Feelings. I don't understand. Please come again. Ijaye be who? Same doctor. Have you lost it? Have you feelings for Ijaye? From where? How? Why? I don't understand me. Why don't you tell me that you are having feelings for Ijaye or you develop interest for Ijaye, have feelings or whatever? I don't get it. How come? Can you explain to me? Ẹ má na attention lórí ọ̀rọ̀ lọ́wọ́. Kí ló dé tí ọ̀rọ̀ yín fi wá ní kíkan tó yìí? Èmi ni mo sọ pé mo ní feelings fún yàn. So kí ló wá tẹ wá mú ní àtìtò tó yẹn? Mo like ẹ ni. Because you have your own fiancé ni. Ṣé ẹ̀yin náà ẹ gbọ́ bí wọ́n ṣe máa ń ròyìn ẹ̀ ní gbogbo olúwa yìí ni? Àgá yìí ń try. Ṣé ibò yẹn máa ń sọ̀rọ̀ ẹ̀ gangan ló yẹ kí n fọ́ fún? Má dùn sí. Ẹ ń sọ pé ṣé ẹ mọ̀ nǹkan tó ṣe nígbà tí ẹ sì kì í? Ẹ wá dùn nǹkan tó ṣe fún yín. Like I don't understand. All because both treat me. Jọ́ torí Ọlọ́run ṣé kò gbowó ni? Islam kò gbowó lọ́wọ́ mi. Kò gbowó kẹ̀. Mo fún lówó báyìí ó ní ó reject ẹ̀ nínú òun ò gbà. Ijaye ò gbowó. Kò gbà. Also fucking what? What does that mean? Kò ní meaning. Like kò ní any meaning. My dear, my little sister, you know that you have your own fiancé. Yes, you have your fiancé for Christ's sake. Ijesha is there already. Kí ló ń wá káàkiri? Kí ló fẹ́ fi Ijaye àbí kí ló ń porúkọ ọ̀gá ẹ̀? Kí ló fẹ́ fi ṣe? Kí ló tẹ́ pé tẹ bá rọ́nà báyìí? Ẹ ṣàfẹ́ máa yà káàkiri inú igbó. Kí ló ṣẹlẹ̀? Kò nígbà tí èèyàn bá ń béèrè kiri. Try láti understand him. This guy is in love with you, my sister. As in, ó nífẹ̀ẹ́ ju bí ìwọ gan ṣe gbọ́dọ̀ lérò. Débi gan ṣe lérò lọ. Ó yẹ kó mọ̀ náà. Ẹ wò sísá mi. Bẹ́ẹ̀ ṣe ń kára mọ́ Ìjẹ̀ṣà tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ṣe jókòó yìí. Kò sí problem náà ṣe bí Ìjẹ̀ṣà ni. Tí kò bọ̀ wá bá yín gan ẹ lè lọ bá fúnra yín. Ṣé ti ẹyin sìn? Tẹ bá mọ̀ pé bí a pẹ́ láìkẹ̀. Tí mi mú fún yín láyé ẹ lọ bá ṣe ti gbọ́. Ẹni tí mo love ni mo sọ fún yín kò dé sí kò tẹ fẹ́ ṣe sí. Torí bí ọ̀rọ̀ lọ́rọ̀ ṣe wá ń dùn yín tó tó yín ni mi understand náà ráyé yín. Ṣé ti gbọ́? Èwo ni ẹjọ́ tẹ wá ń wòlé mi lórí bíi pé ẹni fẹ́ máa choose life mi fún mi. No, like, ṣé òun fi mí sùn ni? Kí tán. Òun fi mí sùn nítorí ordinary veterinary doctor. Dókítà ẹlẹ́ran. Should I even say ṣé ẹ jẹ́ kó máa ṣiṣọ́ lába tí ọ̀? Dókítà ẹlẹ́ran ṣùgbọ́n òun ló treat ní kára ìfìyàṣà. Abẹ́ ti gbàgbé. Bàtẹ́ ẹ̀kúté nìkan là ń gbà yìí. Pẹ́lọpẹ́ lára ni. Ó ti wá yé mi. Kò í sí àti lọ́wọ́. Ó ti padà lọ́ọ̀ ayé ẹ̀ ti fọ́. No problem. Why is my own concern you? Why is my own with you? It's okay. Oh, one more careful than coming. Romoke. You know what? Make sure you take your rest accordingly. And don't forget again. Exactly.
ọba bàbá. Lọ́mọkẹ́ mi ò fowó báyọ̀ ṣeré o tó ìgbà tiẹ̀ ti mú oògùn tó kù nígbà. Okay, no problem. Oh, next person. Madam, what is your question? Àyà máa ń dùn. Mo dẹ̀ rí i pé tí bá ti gbé nǹkan tó wá gbára, ara mi máa ń rí. Iṣẹ́ ò lè ṣe. Iṣẹ́ oúnjẹ ni mò ń ṣe. Ṣé mo fi wo ìfúnpá yìí? Ó ti ń fún orí ní wọ́n náà. So iṣẹ́ oúnjẹ alákọ̀ọ́kọ́ tẹ̀yìn fún alára yín ṣe. Iṣẹ́ wàhálà ni. Iṣẹ́ náà ni. Iṣẹ́ ìfún. Tẹ̀dẹ̀ nígbà àwọn oògùn kọ̀ọ̀kan tó yẹ kẹ́ máa lò. Látúbọ̀ máa fún ní strength. Àwọn ló fà á sí. Ẹ ti wá ní tí wọ́n ti dúró ọkùnrin dúró ẹ má fi tó sí so àwọn oògùn kan wà tẹ́ máa rà so látara oògùn tẹ́ máa rà yìí a máa fi so ojú máa pọ̀ so o ti wà ṣọ́tọ̀ so ẹ máa ní láti ra ọtọ́ so. Sí problem. Mo máa ní ìṣòro pé gbogbo ìlú tí ẹ bá kún fún mi máa lọ rà má dẹ̀ máa lọ time to time. No, ibi lè máa ti rà ibi lè máa ti rà. So, with 8,000. 8,000. Huh? 8,000. Tó pọ̀ jù. Ó dẹ̀ ń pè ẹ̀yìn èèyàn èmi yóò kí n wà important ní ara. Iṣẹ́ tẹ̀ ń ṣe ṣàǹrówó mẹ́ 8,000 tí mo pè yìí tó rí pé mo rí yín pé for the first time tẹ̀ máa ń bẹ̀ láti wá ṣàyẹ̀wò rẹ̀. Kò sí problem doctor, a máa rà á. Tí bàbá ìbá ti dé, máa sọ fún un. Ṣe. You are free to go. Next person. I am not complaining anything. You are my companion. Ẹmu yìí tọ́ ara gbogbo ògbóró ẹ̀yìn ní báyìí. Ajayi, Ige, I have a gist for you guys. Oh, really? Confirm. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé kì í tán ó ti di ìyàwó Dr. Ijaye. So you guys máa rí. Ọdún mo mọ̀ pé nǹkan tí wọ́n bá sọ ojú ẹ kó lé ó tá oko báyìí. Kì í tán a junior seat àtò Àjọkẹ́. Wow. I'm so happy for her because bí ọmọbìnrin yẹn ó ṣe gbajúmọ̀ tó ní àbàwà yìí ó tún wá rí graduate láti fẹ́. I'm happy for her.
I'm so happy for her also because tí kò bá rí bẹ́ẹ̀ ni ọmọbìnrin kò dá bí èdè bẹ́ẹ̀ o tó dùn wó bẹ́ẹ̀ o kọ́ wa máa ní irú ìkíní kan ẹlẹ́mu kan èlò ló ń pa àbí kò yí ọ̀rẹ́ mi. Kì í tẹ̀wò ní mi sọ o. How many people do you know? Obi ṣé ìtọ́ tí òun ẹnu bó ṣe báyìí ó rẹwà tó kó mú àríyàn gidi kan fẹ́ káwá gbé ẹlẹ́mu lásán kan èlò ló parí di ẹmu ẹ̀ ọ̀rẹ́ mi. ẹlẹ́mu fẹ́ bá àgọ́ là ń fún lówó. Ògùn la pa ọ bó ṣe sọ̀rọ̀ ni lùkúlùkù la gbé ọ lọ bó ṣe sọ̀rọ̀ ni. ẹ ṣe mo wá kéré náà ayé ni gbogbo òwe ìwèrè kí mi pàṣẹ rò pé mi gbọ́ ni èlèjà ni táwọn bá mi ò dé ìdí wọn kà náà fàáìsì ìdí wọn wọ́n mi sọ english mọ́ ṣé mi náà wá kéré náà ayé ni wò mí ìwọ wá nà àtàǹpàkò sí mi látàárọ̀. wọ́n nà àtàǹpàkò sí èmi. àpò oníjúbọ̀ kẹ́kẹ́ ló bá lọ́wọ́ tó wọ́n lọ. ṣé na so I be inside life see me like a whole guys the truth. Pẹ̀tẹ̀ mọ́ ṣé báwo la bẹ fún ẹ àbí kí n bẹ ta. Ìjẹ̀jà kò bá pè mí ògún lè pa ọ́ dànù. Ìjẹ̀jà lẹ́mú. Bẹ́ẹ̀ náà ṣe kíni o nílùú kó lọ́ba kó níjòyè. Ní mi náà. Ìjẹ̀jà lẹ́mú. Kò bá pè mí ògún lè pa ọ́ dànù ara kan mi mo ṣe wá o. Ara kan mi this is not time for kíni nílùú kó lọ́ba kó níjòyè èmi. Síbẹ̀ náà mo wá kéré tó. Àyọ̀ká wèrè bọ́ta bọ́ta. Káníyẹn ṣáájú ìdí. Bọ́sìtà ń bè jáde bí ṣe é ṣe rẹ̀. Ṣé mo wá gọ̀ ni? Tí kéèyàn bá sọ pé kóun nínú rẹ̀ bẹ́ẹ̀ ni á dẹ̀ fi bí sún. Kéèyàn bá sọ pé òun wá píìsì ni á sọ di píìsì mọ́ lọ́wọ́. Kí ló ṣẹlẹ̀ gangan náà? Ṣé wọ́n ládéhùn ni? Kó bá yẹ kó ládéhùn ni? Ṣó yẹ kí irú nǹkan bí iye máa ṣẹlẹ̀ ni? Èèyàn mọ̀ ní ìkà yẹn ṣé mo gọ̀ nítorí Ọlọ́run ṣé kí wọ́n bá ń pè mí ní Ìjẹ̀ṣà ṣé mo wá gọ̀ ni ṣé mo gọ̀ ni ṣé gbogbo owó kí mo ń ná sọ̀rọ̀ kórìí mi pè ní mo mọ nǹkan kí wọ́n ṣe náà I know what I'm doing. Ìjẹ̀ṣà kí ló ṣẹlẹ̀ náà kí ló ṣẹlẹ̀ tó ń pariwo báyìí this rudeness kí ló ṣẹlẹ̀ ta ló ń kí mi kan tó ń fà kí ló ṣẹlẹ̀. Kí bá yẹ pé wọ́n ládé òní ìwọ ike mi fọkànbalẹ̀ bí aláwọn kó ike èèyàn fọkànbalẹ̀ ṣé ó yẹ kí àbúrò rẹ̀ àti Dr. Ijaye kí ó kan tún lẹ́pọ̀ ṣé ó yẹ káàbúrò rẹ̀ la máa fẹ́ Dr. Ijaye ládùúrò owó kí mo ti ná fún ọ àbúrò rẹ̀ mo náwó fún wọn mate right to máa yé. àbúrò mi Dr. kí ló pé kò possible now gbogbo ọkọ tó ń sọ náà ni kò lè ṣe. ìfẹ́ Dr. Ijaye kí náà mi wọ́n gbọ́gbọ́ ní nànà. ta ló lànà wèrè kó bá jànà gidi ni ó sọ yẹ káàbúrò ti tẹ̀ lọ la tún máa fẹ́ lómi nínú ìlú kankan àjọba gbogbo ìlú ti wá mọ̀ pé àbúrò rẹ̀ àti dókítà ti fẹ́ra yẹn ó wà mọ̀ kan kí mo fẹ́ promise rẹ̀ sórí gbogbo owó kí mo ti ná fún ọ pátápátá àtìgbà kó síkì o àtìgbà kó oorun owó aṣọ sórí mo fẹ́ wù fún ọ ìgbà kánsílọ̀ kan nínú ìyá nígbà kó jẹ́ pé kó káńpé bẹ̀ ó ṣe títì ó fún èèyàn lówó ìgbà ké wọlé ó fún katakata ni ó lọ fi wú gbogbo ọ̀nà padà rí sórí má fi apádà wá kí mo ná fún ọ pátápátá listed everything I have collected. Kó wáyé pé aṣọ ló fi rà máa dáná sún kó lè mọ̀ pé mo ya wèrè lẹ́dàá kó wáyé pé ìgbà kó o síìkì lónìí kó wáyé pé ìgbà kó o síìkì náà lówó owó kó o fi déwó dán padà fún mi náà ni wàá síìkì padà ní o. Gbogbo tí mo fọ́ gbàkárà rẹ̀ yá gbogbo owó tí mo fọ́ àbúrò rẹ̀ kó fi ṣerun gbogbo owó tí mo fọ́ kó fi lásán kó bá lówó dán padà máa sún aṣọ nìyẹn. Mo sọ fún ọ tó kí wọ́n fi wọ́n padà wá bọ̀ wá bí dàbí wàrà bí ẹ̀kú. I'm coming back to fight. Ojú mi àwa pọ́n. Red my eyes. No one need anybody. Mo fún ní 2 days. Ìjẹ̀ṣà. Wàhálà ti dé. Ìjẹ̀ṣà. Wàhálà dé. This is big problem. How are you? I'm not that fine. Why? Kí ló dé? I've get pregnant. Me? Wàhálà ti dé. Kálẹ̀ fọmọ ìyá ló dé lóyún.
ṣé tí méjì gbọ́dọ̀ bá yàn bọ́. nínú ẹ̀ṣẹ̀ dàgbà tó yìí wọ́n rí ọgbọ́n kan sórí ìṣòro tó lè wá sínú ẹ̀. ọ̀daràn Wunmi, you can go home. Ìgbà wo? màá wọ́n náà àbáyọ sí i. ọmọ ẹgbẹ́ nǹkan tó tíyàn lójú rẹ̀ lọ́wọ́ ẹ̀. ẹtí méjì ọ̀gbọ́n bá mi gbọ́. àbọ̀ ni. Baálẹ̀ tàgbó ìyàwó ẹ̀ tó kúkú èyí ti bá mi po àti gbọ́ sí tí méjì ń gbọ́ orí eléyìí pé baálẹ̀ fún ọmọ ìyálóde lóyún mo tún wá ṣe tán ọmọ kékeré lọmọ ìlú ẹgbẹ́ ọmọ mi ni. Kale, why did you refuse to abort the pregnancy? I won't. Carole, for my own profession, to abort. It's your profession now. I know it's my profession, but I can't do it. That is the reason why the government have provided something for us to protect ourselves. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ nílẹ̀ káàró òjìrè a ní àwọn òrùka àdá ayé bá tó jẹ́ wípé bí ọmọ fẹ́ ní àjọṣepọ̀ láàrin ọkùnrin sóbìnrin tí òun fẹ́ kí àtọ̀ yẹn kó di ọmọ ó ní bá a ṣe ń ṣe. Wunmi, mo mọ̀ pé o mọ̀ nípa iṣẹ́ yìí àti pé kéèyàn lo rọ́bà dáàbòbò àbí kéèyàn lo òrùka tó ń sọ yìí kò kí ń ládùn tó káwọ́ ní jẹ́ kéèyàn mọ rírì pé èèyàn ń bóbìnrin ṣe. Wunmi, ọmọ ìpé oyún tọmọ yìí ni oyún àbùkù ni etí méjì ò gbọdọ̀ bá mi gbọ́ àbọ̀ ọmọ ìpé ọmọ olóyè mi ni ọmọ ìyálóde ni àti gbọ́ àti pé ọmọ yìí tó lóyún bí àyè ọmọ ọlọmọ yìí rí sí mi tó bá jẹ́ tówó wọ́n fún ọ lówó. Everything is not about money. Baálẹ̀ ọkọ mi, you have your own image, then I have my own image too. So I don't want to do anything that will tarnish my image. O lè níṣòro baálẹ̀ ọkọ ìlú ni mí, you know now. Ẹni nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀, ní aburú kan tí ẹ̀ ní ṣẹlẹ̀. Nǹkan tí mo fẹ́ ni pé bá mi gbé oyún yẹn kó ń bẹ̀. Ẹ̀rẹ̀ òkúkú ní lẹ́yìn. Kò ní lẹ́yìn. Wunmi, máa gbówó ńlá fún un. Àti pé kéèyàn máa yọ oyún yìí ọmọ ẹ pé owó ńlá ń bẹ yàtọ̀ sí pé kẹ́ máa tírìtì màlẹ́ríà fáwọn èèyàn àbí kíní kan kéèyàn yọ oyún fún àwọn obìnrin yẹn kó máa lówó lórí gan. Owó tó o bá nídìí ní kó obìnrin lọ́dọ̀ mi máa fún un. Baálẹ̀ ọkọ mi, tell the lady to come in the evening. I will. Bye. Àdúpẹ́ o, Dr. Ijaye bá mi ṣe o, kí n tiẹ̀ jàjàbọ́ nù wá láti mo kóra mi yìí sí. Olójú kò mú ọ̀lọ́ kémi náà ráwọn ọmọ kéékèèké tí wọ́n bá tilẹ̀ pa báyìí, ojú mi ò ní kúrò ń bẹ̀. So what is that? Guest. I'm not good in guessing. So what is it? Just try and guess. Guess. See, so nǹkan tó bá fẹ́ sọ. Ó ní mi good láti máa guess àbí nǹkan sọ nǹkan tó bá fẹ́ sọ. Okay, I'll tell you. Okay. I'm pregnant. What? Mo ti lóyún fún ẹ. Olólùfẹ́ mi sọ fún mi pé ò ní fẹ́ mi jùlọ ìwọ nìkan ni mo fẹ́ràn jù títí ayé mi olórí àyà mi mo nífẹ̀ẹ́ sí I love you so much. What is that? Ṣé nǹkan tí mo sọ yẹn ṣó special bá nǹkan tí mo sọ yẹn ti special. Ṣèbúlú lóyún ni inú mi dẹ̀ dùn I'm happy ni. Happy for what? Ṣé kò tó torí ni?
I will born mommy Sunu. You carry my baby. Oh, anyway, Sha. Kò sí wàhálà kò ti sìn mí délé. Come and read later. Abẹ́ máa wò lọ́jọ́ yẹn ṣá tí wọ́n bá ti bímọ tán ká ló lórí tó special náà ló wà musician portable pé portable ló máa kọ́ ẹ̀rẹ̀ padà ọ̀gá líbi lẹ́mi ti bẹ̀rẹ̀ rí ní portable mi pé portable mọ́ lẹ́mi kọ yongidu yongidu ló máa lè ṣe it will sing ẹgbẹ́ mi o nídọ́sí ẹgbẹ́ mi o gbogbo yín ẹgbẹ́ wọ́n máa gbé náà pọ̀ mọ́ mi kò lè kárí ọ̀gbọ́n ẹgbẹ́ mi o ẹgbẹ́ mi o. Àbíkẹ́, ṣó dey assure mi pé dókítà táwa báyìí ó wà òkè ṣá. Ẹ̀yin ó mọṣẹ́ dáadáa. Ó mọṣẹ́ bí tí kò bá mọṣẹ́ òun kó wá bá ọkọ̀ ìbàdí ṣojú ọ̀rẹ́ Okay, ó mọ̀ pa oyún pé mo fẹ́ fílẹ̀ rárá. gbogbo lójú ìlú rẹ̀ yìí. Because of me, you got to assure me. I'm okay with that. Good afternoon. How may I help you? You mean the abortion? Yes, sir. Gbọ́, mo fẹ́ ṣẹ́yìn. Kí ló fẹ́ ṣẹ́yìn? O nífẹ̀ẹ́ ni tó lóyún fún. Àmọ́ ọmọ owó gbà lọ́wọ́ ẹ̀. Yes, sir. Torí owó ẹ̀ náà. Wẹ́. Oyún ṣíṣe ò dáa. Abortion is not approved. Ọlọ́run bá gan tó dá wa gan, ó lòdì sí i. Kò nífẹ̀ẹ́ sí i. Kéèyàn ṣe oyún. If I want to do the abortion, I will collect 20,000 from you. 20,000. I can avoid 10,000 naira, doctor. 10,000 for abortion. Please, doctor. Are you ready or not? I will pay 15,000 naira. 15,000. No problem. Before I do the abortion, on one condition. O máa ní láti provide ẹni tó máa tọ́ ọgbọ́n òwe fún ẹ. Wípé ìwọ ló wá bá mi pé o fẹ́ ṣe oyún. Àbíkẹ́ ṣe máa lè ṣe é fún mi wá sí. Doctor. Okay. No problem. What about my money? Àjọkẹ́. 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 Àlàbí. Báwo ni olólùfẹ́ mi? Ayọ̀ká mi. Do you know, after you, there is nobody I have. I have nothing except you. You know? Oh, gbogbo ayé mi, ìwọ ni màá fi sìn. And how is everything? How is my baby? Baby mi ṣe ó sọ kúlúkúlú. Ó ṣeré. I told my sister about you, and he gave me this app.
sọ pé ó máa jẹ́ kí ara ó máa ta kébékébé. For your information, I don't comot the pregnancy. I said I don't comot am. Wetin you comot? Ṣé aṣọ ló yọ ní ọwọ́? Mo ti ṣẹ́yún, ṣé ògbọ́ yóò bá ní? Mo ti ṣẹ́ ẹ. Are you mad or something? I don't know for you. Ṣé o ṣeré náà bó ń ṣe èrè? You think I love you? I don't love you if you don't know. Oh, you do it me, gbọ́. I don't hear you very well. Repeat it. You comot my bride. See, look at me. What you ti ń bínú? Tí ara mi bá ti ń dìde, ó ní mi kí màkà tí mo sọ mọ́. Mo ń lọ sìn, mo wá padà wá. Tí n bá ti wá padà wá, kó sọ fún mi wípé oyún yẹn o ti bá mi dá padà síbẹ̀. Torí mo rò pé lè tó ń ṣe yìí, it's just like you are doing prank. Ṣé o ti yẹ ẹ́? Tó bá wọ́n ayélujára ẹ̀jẹ̀. Oh. Hey, calm down, wait. Do you think I love you before? Yes, I don't love you. I didn't. You don't love me? I don't love you. See, look at me. Maybe you love me or you don't love me. What ti gbá ni mi ò tí gbà o. Ṣé o ti yẹ? Jẹ́ kí n lọ kí n padà dé. Ó wá sọ fún mi wípé òun bá mi ṣeré ni pé oyún yẹn ó ti padà síbẹ̀. Ó yọ. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, ayélujára ajá. Ṣàkí ń ṣe bí ọ̀rà, egungun ṣe bẹ́ẹ̀ tí bá tẹ̀ fẹ́ fẹ́ yẹn irú ẹ̀rá dáadáa yìí ni máa fẹ́ di o. For this community. Yes. Madam. Good afternoon. Good afternoon, ma. Good afternoon. She's not welcome at all. How my eyes will be welcome? Even my head is not. Oh, when me like I do mo ṣe ma. Orí mi ò tẹ̀ fẹ́ kò yé mi mọ́. Do you know that? What are they calling it? Dr. Ijaye, àbí wetin they call am? Doctor tí o mọ̀ ṣe fún ọ kó mọ̀ ṣe. What happened? How can we call someone Dr. Ijaye that will avoid pregnancy for my wife to be? Sorry, you can never be Dr. Ijaye. Ijaye cannot avoid pregnancy for my wife. Hey, John! Listen to me. Okay, listen and listen good. Where are you now going? Mama, if I see that Ijaye or anywhere, I will let you fight Ijaye. I'm fighting. Oh, wait. Má lọ bá Ìjàyè rárá o. Máa lọ sílé Baálẹ̀. Go and meet Baálẹ̀. Okay, I should go to Baálẹ̀ palace. I'm going to Baálẹ̀ palace. Nobody will tell me that. Ẹ máa gbà mí lọ́wọ́ ọmọ ní sọkúsọ ìkẹ́. What are you trying to say? I don't want to. Àti ẹ bá ẹ. Máa lọ síbi tí mo lọ. I will come and meet you. Ayọ̀ká, yes. I don't understand you. Why not? Why won't you understand me? I said that I love you. I don't love you. I don't love you. I love your younger sister, Kiton. Ijaye, wait, let me ask you something. What do you really say in Kiton that you cannot see in me? Hey, Ayọ̀ká. You may not say something good in Kiton, but I am saying something good in Kiton because Kiton is more endowed than you. Is endowed than you? Are you sure? Really? Yes. Stop. What do you mean by stop? Stop it. Say. When you try. Ijaye. Kiton. Ayọ̀ká. Wait, it's not what you think of. It's not what I think. With what I'm seeing here. I can explain. I can explain. Hey, Kiton. See, too much just cough. Too much you have cough. Oh my God. How was this? Kiton.
You no see me. You think say I no greet you? I don't care. You don't care? Yes. You dey mad. You don mad. Before, you dey do bragado, you dey call you. Yeah, call you. Doctor, they do like this. Now, your hype, you don't break. If they hype you, you no hype you. Your flight, what you jawale. Before, you dey ride bicycle. Who your bicycle? You don't sell am. There. Before you, very soon. Who? You don't sell am. There. Very soon, you go sell your bag. Yes, very soon, you go sell your cap. You do, Dr. Ijaye, they do like this. Your name will don't spoil. They mad. Mr. Man, please, what have I done to deserve all this rubbish? You deserve it. You deserve it. Bad person. Okay. Very soon, you go sell your cap and your glass. Young man. What do you want? Yes. You are mad. Like crazy. Like gently. Bastard. The crazy. Every day chance. So, okay. Just relax. Just relax. Okay. You'll be fine. Doctor, thank you, sir. Good morning, sir. Please, how may I help you? Thank you, sir. This is my brother. He has been suffering from stomach disorder. Very serious one, sir, since last night. And people recommend you for me that you can do this, sir. Please, just look after my brother for me. Sorry. Yes, sir. You know what? Yes, sir. Firstly, I will need to diagnose him first. Okay, sir. Thank you, sir. Come in. Adieu. Adieu. Mamumora. For my brother, people who are near like that, you'll be fine. My mother, she left us at the time. Oh, Doctor. Mr. Philip. Sir. Sir. Thank God you brought your brother earlier here. Thank God. Thank God. If not for that, we wouldn't have known what would have happened. So, okay, I've checked your brother. Okay, sir. And the machine have dictated what is wrong with him. Thank God. So all we just have to do is just to give him treatment. We are going to buy some drugs. Okay. And with the treatment, it's going to cost you 8,000 naira. 8,000. Sir, please, sir. Association of things in the town now, sir. I'm not financially okay. Can you please let me give 5,000, sir? Please, sir. You know what? Sir. He's going to spend almost 3 days here because I'm going to admit him here. 3 days? You mean he's not going with me now? You mean he's not following me home now? No. Oh my God. Please, let me give 5,000, sir. Please, sir. Yeah. Okay, well, thank you, sir. Sir. So, please, let me make a deposit of 3,000, sir. I'll go with this and come back as early as possible. No problem. Be fast. Thank you so much, sir. Adio, I'll be back, eh? Ọlọ́run á fún ẹ ní àlàáfíà. I said I'm sorry. What do you want me to say? I said I'm sorry. It's like you just want to understand. It's a mistake. I'm sorry. It won't happen again. I'm happy now. I said you are sorry. You don't need to beg me. Because you intentionally did it. Abba, why will you say that? Don't say anything mistake you return well. Look at what you are saying. Mistake. You just call it like that. Mistake. I didn't see you no far. But you intentionally did it. Why will you say that? Why will I intentionally do what is not good? So what do you want me to say? Because it's your God the so kill a bed me fun. Idiot ni àgbàyà onídọ̀tí ni. Àbí bẹ́ẹ̀ kọ́, ṣebí kan tó wù mí ló wù yín. Kò yẹ kó rí bẹ́ẹ̀ tó pé ǹjẹ́ tó yẹ kó ní tìjú ni.
ẹ sọ pé kọtẹ mi wíìtì báyìí pé kíní yìí o ló wù mí o lẹ máa wá gbéra yín lẹ máa gbé lọ́ba ẹ wò ẹ kì í sọ tọrọ kan fún un ṣe rí láti tẹ̀lé lọ́ba mo ti kọ̀ yín ní ẹ̀gbọ́n òun ni mo sọ fún yín yẹn ẹ gbà mí lọ́wọ́ sísá mi tí ò ní tìjú lóye sísá I'm still calling you sister ìwọ àyọ̀ká yìí ó ń ṣe èèyàn burúkú ni ẹ ó tọ́ ni mo sọ fún ẹ ó ń ṣe èèyàn abatẹnijẹyàn dẹ ni ẹ so ìkọ́ tí kò tẹ̀ ṣe bí tiẹ̀ expect ẹsẹ̀ because bó ṣe wá ń bẹ̀ mí sí mímọ nǹkan tó ṣe ń bẹ̀ mí sí ìwọ onídọ̀tí ọ̀dẹ̀ òpònú ìjì ó ní tìjú ni tó bá gbọ́ ní tìjú ni kò yẹ kó yẹ pé kan tó bá hun èmi jẹ yẹn ló fẹ́ gbé yẹn ló fẹ́ gbé lọ́ba ojú òní ẹ̀ náà fẹ́ máa fi wò yìí kò sí kí ló fẹ́ wò pé bí ó fi máa fojú gidi wò ẹni kò lè fojú gidi wò ẹ kò tẹ́ sọ́tọ̀ ọkọ̀ fún ẹ sórí bó ṣe wáyé mo ti kọ ẹ ní ẹ̀gbọ́n láti ṣe ní kí tọ́ lórí kí ni lórí kí yẹn náà only because of Ijaye or what you should try to understand now kò sẹ́ tí ò lè ṣe mistake. Leave me alone. Stop now. Kito. Please now, let's wait. Adio, why are you home? Kí ló wá ṣe nílé by this time? Rora, why you left the hospital? I left the hospital. Why? Easy. It's like there's a spiritual. Just calm down, okay? Calm down. There's a spiritual challenges in the hospital. Spiritual challenge? Yes. Like how? The night I spent there, it was so scary. There are some different sounds of babies that I've been hearing from the other side. Adu, listen to me. You don't have to kill yourself. Adu, you will kill yourself. You are going back there. Ijaye is the only one that can treat you. I'm not going there. Where did they happen for here? My friend, how are you? Young man, go this way. Okay, this is a family issue. This is a family issue. Okay, I can proud. I'm a drinker. Yeah, if the person don't drink okokoro, when you want drink, now person go drink. You know serious. I've not told you about what, Dr. Ijaye. What's wrong with you, Ijaye? You know yet. You know Dr. Ijaye. Before you dey do well. You dey do well. Even now. You don't do well now. You dey do bad. Dr. Ijaye. My girlfriend, you don't do abortion for her. You get girlfriend. I don't get girlfriend. Don't worry, kill your brother. Hey, my friend. Now small thing I won't give you. That advice. Carry your brother. Let me carry you go other balawu kolokolo like see. It's all you go crab. Where did they do you? Now you go do you. Hello, young man. That's where your belief is, okay? Oni oti ogogoro. That's what you are. Just go your way. Go your way, brother. Adieu. Don't push me. If you push me too, I go push myself. Don't kill your brother. Ijaye is only man that can treat you. You are going back there. Come on, stand up for me. Don't kill yourself. Don't kill yourself. Kuku kill yourself. Ibo mo ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ báyìí. Èmi tó jẹ́ wípé tọ́mọdé bá rí mi lọ́tùn, wọ́n á gbé mi gẹ̀gẹ̀gẹ̀. Bàgbà bá rí mi lósì, wọ́n á ṣe mí jẹ́jẹ́. Wọ́n á máa kà á mọ̀ mí nígbà míì bí ọba ìlú kan. But now, people are making jest of me. Èmi Dr. Ijaye. Ta ni mo ṣe? Ta ló ń bínú ṣe rí mi? I need to retrace myself. Mo ní láti mọ ibi tó gbòǹgbò nǹkan tí ń yá mi. God. Why? Why me?
Thank you, my sister. Thank you. Ijaye, don't have any problem. Baba, if I don't have problem, I wouldn't have come here. Said you don't have any problem. Thank you, Baba. Tó bá ti wà ní ọ̀dọ̀ mi, gbogbo ìṣòro ti depends. I will give you something now. O máa fi sí under your pillow. Tó bá ti fi sùn lálẹ́. Tó bá ti wá rí, come and tell me. Tomorrow. You understand? Come. Tẹ̀lẹ́ni tó ń banú olórí wa jẹ́. Ẹni tó bá banú olórí wa jẹ́, ayé ẹ̀ máa bàjẹ́. Ó máa ṣiṣẹ́ kẹ́yà. Àṣẹ. Which kind of nightmare is this? So scary. That is how the game goes. My son, you have to go and beg the lady. That's the only solution. Papa, I think after all my dreams that I've explained to you, maybe you are going to help me to find some sacrifice. I will pay for it. Ijaye, Papa, I didn't deceive you. It's in Momila no to take. You couldn't tell me. Always it's in Moba fishing gone. Anything to buy fishing, do it. With the movie nítorí èmi ṣe sọ fún ẹ pé kó lọ bẹ̀, that's the only solution tó ní. Tó bá ti ṣe everything tó bá ṣe màmá lọ sí ẹkọ. Papa, I should go and beg. Don't shift the one behind my problem. Don't shift the one behind my problem. Thank you, my sister. Bọ̀dá mi. Bọ̀dá mi. Bọ̀dá mi. Bọ̀dá mi. Adoni. Adoni. What did you eat? What happened? What happened to you? Dr. Ijaye. Dr. Ijaye. What happened to Dr. Ijaye? Gave me drugs. Ijaye give you drugs? To do what? For abortion. Adoni. Adoni. Dr. Ijaye. You did this to my sister. Adoni. Please don't do this now. Adoni. Dr. Ijaye. I wanted to come and meet you as state before, but that is some people there when you see what's here.
Ìgbà tẹ́ pè mí lórí fóònù tẹ́ ṣàlàyé fún mi. Are you telling me the truth? As in, bẹ́ẹ̀ fi ti ṣeré lẹ ṣe ṣàlàyé. Exactly, gbogbo everything bó ṣe rí ni mo ṣàlàyé fún yín. Dr. Ijaye, I'm a bad one. He will enjoy himself. Anyways, no problem. Nta ma ṣe ni pé ẹ máa wá sí station to come and make a formal report. You will write the statement, how everything happened, what you know about it. Therefore, we now go for arrest. But mi ní fẹ́ kó dàbí ẹni pé nítorí pé ẹ ti mọ ọlọ́pàá, nítorí pé ẹ ti mọ Inspector Kokansi, lẹ́sẹ̀ máa fi yẹn threaten ará àdúgbò yìí. Hope this is not the case. Bó ṣe pé ẹ ti máa fi yẹn threaten àwọn ará àdúgbò torí pé ẹ ti mọ ọlọ́pàá. Are you sure? Exactly bí nǹkan ṣe jẹ́. That's what you told me. All right. Officer. Mr. Ijaye, right? Yeah. Hello, Mr. Ijaye. How are you? I'm fine. Are you a doctor? Answer me. Yes. I'm a competent doctor. Sorry, do you have license? License? I don't have license, but I have my certificate. No problem. Bálẹ̀, wọ́n máa ń gbé certificate mi káàkiri. Mo wù ẹ̀rí ẹ̀ fún wọn. Torí irú Ọjọ́ òní. ọjọ́ òní. This is pharmacist, not a doctor. Once again, I'm a competent doctor. So, we have no input for me here now. As in, are you telling me I don't know what I'm saying? Are you telling me I cannot read what is here? You are a pharmacist, not a doctor. Àwọn tó ń ta oògùn tó ń ra oògùn. Dale, are you with me? Ọlọ́pàá. Ẹni yìí dókítà ni o, ó ní irinṣẹ́ gidi tí fi ń ṣàyẹ̀wò fún wa. Màléríà ni àbí kí fúnpá èèyàn ga. Fẹ̀kàn tẹ́lẹ̀ ṣálẹ̀ ìlú àgbo, àgbàrá àgbo làwa fi ń rọra wa kí dókítà ò tó dé. Ṣùgbọ́n nígbà tí dókítà Ìjàyè ti dé yìí, àlàáfíà gbogbo wa wà. Dale, ẹ̀kọ́là kúrò lẹ́kọ̀ọ́nà ẹ̀kọ́ kọ́là. No, it's not a doctor. He's a pharmacist. Àwọn tó ń ta oògùn tó ń ra oògùn kò ní àṣẹ lábẹ́ òfin. He does not have the authority. He doesn't have the temerity. He doesn't have the license to practice as a doctor. What's all this? Do you know what you are doing at all? Bálẹ̀ kí ló ń ṣẹlẹ̀ gangan kò yé mi. Sori tí bá fún ẹ ní ìgbà tí ibi tó máa land sí, you won't like yourself. Ẹ dákun, kí ni yàtọ̀ láàrin dókítà àti pharmacy? Mo ṣe méjèèjì, wọ́n jọ conjunction ni wọ́n jọ wà. Ọ̀daràn ní màá yìí náà, Bálẹ̀, kódà apààyàn ni. Bẹ́ẹ̀ni, apààyàn ni ẹ́. Apààyàn ni mí. Bẹ́ẹ̀ni. Who did I kill? You kill my sister. You ask him, who do you kill? I don't know your sister. You kill Adoni. Eh? I don't know. And so fucking what? She begged me that I should help her. So you help her to heaven? No, she said she did not want her parents to know that she has pregnant. You did abortion to her. Is she there? Let's say you don't well. Please, Ọlọ́pàá. John to the law. Please do your work. Arrest mine now. Now you can see yourself. Therefore, I will advise you to be quiet and say nothing. Because whatsoever you say now will be used against you in court of law. Please, arrest her. Yes, I helped the lady. I helped her. No, keep your explanation. Hey, Vale, stand up. Mr. Ma, stand up! Come on, tell you now. Stand up! Wait. Vale. You must arrest Vale too. Why? He was the one that introduced me to this abortion business. So, where rope Vale? No, tell me now, you want to rope Vale? That is the one that introduced you. You are mad. No, where rope Vale? Vale. Move it. Please help me arrest Vale. Help me arrest Vale too. Arrest him! Take him! Kill him! Stop him! Don't let him go! Keaton, I understand that you are annoyed with me, but you don't understand me at all. Whatever happened between us, I'm so sorry. I'm sorry. But I have a confession to make. And I want you to listen. Do you understand?
ìjọ́ tó wá bá mi nílé Ìjàyè mo mọ̀ ṣe nǹkan tí mo ṣe. I intentionally did it because I know you are coming there. Yeah, mo mọ̀ pé ò ń bọ̀ ń bẹ́ẹ̀. Mo dẹ̀ mọ̀ wípé o ò lè rémi àti Ìjàyè nírú position bẹ́ẹ̀ yẹn kò ever fẹ́ mọ́ láéláé. Mo fẹ́ fi iyọ̀ fẹ́ Ìjàyè kúrò lọ́kàn yẹn because I know the guy is not good for you. Ẹ wo sísá mi gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ yín sì kò yé mi kò dẹ̀ lè yé mi kankan because mo ṣe wá understanding sìn pé last time tí a jọ ń sọ̀rọ̀ níbi tí mo sọ fún yín pé guy yẹn mo love ẹ̀ tẹ́ fi ń bàjẹ́ fún mi ẹ ti sọ fún mi jọ yẹn pé ẹ fẹ́ fẹ́ ni bàtẹ́ wá ṣẹ̀ṣẹ̀ wá wà tẹ̀wé mọ́ àfi wá wò pé sóòkọ́ tẹ́ ṣe fún mi nìyẹn ẹ ṣe fún mi fún life yín ni ẹ fi bà life tèmi jẹ́ kárí ara yín lè bàjẹ́. Really? Kitan, even though if I wanted to develop interest in any guy, not Ijaye. Yes, kí ni mo fẹ́ fi Ìjàyè ṣe? Ebi kò fẹ́ fi iyọ̀ fẹ́ kúrò lọ́kàn ẹ̀ ni. Torí mo mọ̀ pé o máa bá mi ń bẹ̀. Sórí bó ṣe bá wa yẹn, mo jẹ́rìí ẹ̀ pé o ò ní ever fẹ́ mọ́ láíláí. Kò sí mo fẹ́ fi Ìjàyè ṣe. À ń torí àjàjà. Àjà níta ló ń jà ní ẹ̀kúlé òun. Gbogbo à ń ṣe gbọ́n àṣàwọ̀ torí títí ẹni. Kò lè fi Ìjàyè lọ́rùn sílẹ̀ ni. Because the guy is not good for you. Like seriously, mi ò nífẹ̀ẹ́ láti bí síbẹ̀ yẹn. Yes. But sister mi mo tún máa dúpẹ́ lọ́wọ́ yín náà torí tó bá jẹ́ pé ìgbà tí mo tún lọ bá yín náà ni mo fi lọ fẹ́ tẹ̀fì wá tẹ̀wé yín sí ẹ wò kan tó ṣẹlẹ̀ báyìí owó kan wo ni wọ́n bá máa pè mí báyìí kí n ti wá bí ọmọ fún ẹjọ́ sórí òkú fẹ́ máa sọ fún ọmọ ṣé wọ́n kàn ti. Pé ibi wà nínú rẹ̀ bẹ́ẹ̀ ni rẹ̀ ṣe wà nínú ibi ọmọ ìyá mi nìyẹn kò sí ọkùnrin tó máa wù ẹ́ tọkùnrin náà máa wù mọ́ láéláé. I'm like your mother, you should know that. I'm so sorry. Àbúrò mi. Èkó sísá mi ìyẹn kọ́ ló wà ní máìtì tó bá ti tó ta kọ́ lóun kó wọ̀ fún so máa fi ẹni tó bá máa jọ pẹ̀lú àfẹ́ kò ṣe rí Ìjẹ̀ṣà ọ̀nà Ìjẹ̀ṣà. All the same, Ọlọ́run àkọ́wà. It's good. I think I miss you. Mommy is the come here. Don't buy me that. It's okay, my darling.